orúkọ ọmọ nìjánu ọmọ, àìná ní orúkọ, àìsìbìkítà korúkọ ó má bàjẹ́ ní ó jẹ́ kọ́kọ́ orílẹ̀-èdè yìí ó ti gúnlẹ̀ sébùté ògo. Ọ̀kín ọlọ́jà láwùjọ ẹyẹ, mo rí kí n tó wí, kì í ṣe wípé mo méfò. Wọ́n lámùkùn ẹrù ẹ̀wọ́, olókè lẹ́yìn ń wò ẹ́ owó lẹ̀. Ìpìlẹ̀ inú ilé oníkálukú nìṣòro orílẹ̀-èdè yìí ti ń bẹ̀rẹ̀, kó tó di ti mú ẹlẹ́dẹ̀ ń wọgbà níwá ìbàjẹ́. Ẹ jẹ́ kájọ máa yẹra wò nínú ìwà. Ohun tó bá dára ó ń fi àdúrà ń làwọn àgbà wí. Bọ́rọ̀ bá tún kù díẹ̀ káàtó, àwọn ọlọ́gbọ́n ní káké polódùmarè ọba. Ṣùgbọ́n pa àwọn ọmọdé tí wọ́n ti ṣòfò làákàyè nílẹ̀ yìí àtàwọn àgbà tí wọ́n ti fọ́fun gbé mu. Orin pẹ̀lú yìí ò lè dára mọ́ láyé ni wọ́n ń fojoojúmọ́ kọ ní tiwọn. Bẹ́ẹ̀ sì lọ̀pọ̀ ọmọ ọdún 10 sí 14 ńlẹ̀ yìí tí wọn ò dúró gbẹ̀kọ́ ilé débi tí wọn ó farabalẹ̀ lóde. Yìí ni wọ́n ń sọ kiri pé báwọn bá lè ráàyè lórí ipò nílẹ̀ yìí, owó tààrọ̀ ọmọdọ́mọ àwọn ò ní lè ná tán ilà wọn ó kọ́kọ́ jí kó lọ́jọ́ tán bá gbá wọn sórí àlééfà. Orúkọ ọmọ nìjánu ọmọ, adélébọ̀ tó ń gbàlè fọ́kọ́ ọlọ́kọ nínú ilé àti ládùúgbò wọn. Ó tún wá ránmọ rẹ̀ rè gbowó lọ́wọ́ àlè. Irú orúkọ wo ni wọ́n fi sílẹ̀ fọ́mọ tó bí? Bó bá ṣe korúkọ rẹ̀ ni wí fún mi. Àbíwọ ọkùnrin tó ṣe wípé àwọn ìyàwó oníyàwó tẹ́jọ́ ń gbélé àti ní gbogbo àdúgbò ni wọ́n ti mú balẹ̀ tán torí pọ́wọ́ rẹ̀ gbé pẹ́lí ẹ̀jú tọkọ tó fẹ́ wọn. Sorúkọ rẹ̀ ni sọ fún mi. Orúkọ ọmọ nìjánu ọmọ, àìmọye awakọ̀ ló kó gbogbo ìṣòro ayé rẹ̀ lórí ọkọ̀ tó gbà lágbàwà láìrò tẹni tó kówó rọkọ̀ fóun. Bẹ́ẹ̀ ni ìwà gbèsè òkan mi ńlọpọ̀ awakọ̀ ń hù nílẹ̀ yìí o. Bí wọ́n bá ṣiṣẹ́ tán, wọn àparọ́ fẹ́ ni ó lọkọ̀ pọ́kọ́ bàjẹ́. Àwí tán ó wá ń sọ fún un pé tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ òun. Ìgbà tó ṣe pé gbogbooro àtọ́tí pẹ̀lú ìyàwó oníyàwó tó yàn lálẹ́ ni wọ́n jábọ̀ fún bó bá di lálẹ́. Àṣà abẹ́ ni ó lọkọ̀ bá ká ní tiẹ̀, ọba òkè ó sì tẹ́rọ̀ọ̀gì ni wọ́n ń dá. Òpònú rẹ̀ ti gbàgbé pé dọ̀bálẹ̀ pẹ̀lú omi ojú lẹni tó lọkọ̀ fi ṣe ọ́ láàánú ńjọ́ kìíní. Bó bá sorúkọ rẹ̀ níwà tí wọ́n ń hù yìí kó máa rókì sí ọlọ́kàn. Ìwọ olówó tó gbọ́kọ̀ kalẹ̀ ní san díẹ̀díẹ̀ fẹ́ni tó ní kó o ṣeun láàánú pẹ̀lú àdéhùn kọ́kọ́ ó di tiẹ̀ bó bá ti sanwó ọkọ̀ náà tán. Èyí lonítọ̀hún ṣe ń jára mọ́ṣẹ́, òun wá ń ṣiṣẹ́ nítọ̀sán tòru. Kó o sanwó fún ọ bó ṣe tọ́, kó tún kówó fún ọ bó ṣe yẹ. Orúkọ rẹ̀ tó nítọ̀hún wá kò jẹ́ kó yẹsẹ̀ lórí àdéhùn tẹ́jọ́ ṣe. Ìgbà tó kú dẹ̀dẹ̀ ó sanwó ọkọ̀ náà tán pẹ̀lú ìgbàgbọ́ kọ́kọ́ ó di tòun. Ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ni wọ́n fi kẹ́wọ́. Ló bá gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ kì í ṣe tiẹ̀ mọ́. Bó o bá gbọ́n bí ifá, bó o mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀, dandan ni kọ́bólúwa pàdé lẹ́sẹ̀ ògbèjì. Orúkọ ọmọ nìjánu ọmọ, ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mímọ́ tó sọ pé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sórí ilẹ̀ kò já mọ́ nǹkan lójú ọ̀pọ̀ ọmọ onílẹ̀ lórílẹ̀‐èdè yìí o. Bẹ́ẹ̀ sì lófin all lands belong to the federal government of Nigeria tí bàbá wa Àrẹ̀mú Ọbásanjọ́ ṣe nígbà tí wọ́n ń darí wa lólógun. Kò jẹ́ nǹkan sáwọn tó ponú nínú àwọn ọmọ onílẹ̀ tá ń wí yìí ló ṣe jẹ́ pé bọ́pọ̀ nú wọn bá talẹ̀ fèèyàn, wọn a sì tún rí oògùn mórí ilẹ̀ kẹ́ni tó ralẹ̀ ọ̀hún má bàa rojú ṣe nǹkan lórí ẹ̀ ni káwọn ò tún lè talẹ̀ ọ̀hún fẹ́ lòmíì ni. Ọ̀pọ̀ yín lẹ ti gbàgbé pàṣẹ gbé òsì láyé káà tó kú ìlà tí ń jèrè ẹ̀ṣẹ̀. Ìwọ oníṣẹ́ oṣù tó ṣe wí pàṣà ọ̀gá tà ọ̀gá ò tà, dandan ni kó wá aláàrú ò pé ìnìwọ̀n ń dá lẹ́nu iṣẹ́. Àtiwọ́ tó mọ bí wọ́n ti ń fi gègé sógúndogójì, gbogbo rẹ̀ pátá ilẹ̀ ò gbẹ̀san. Bó bá sì dorúkọ rẹ̀ níwà tẹ́yìn ń hù yìí, wá wí fún mi láàrin èrò. Orúkọ ọmọ nìjánu ọmọ, orúkọ rẹ̀ l'Aṣíwájú Bọ́lá Tinubu lé nígbà tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Ló ṣe ní kí wọ́n máa ṣàtúnṣe lọ́fẹ̀ẹ́ fún gbogbo ọmọ tó bá yabirùn nípínlẹ̀ Èkó nígbà òun. Gbogbo ọmọ tó gun lápá àtàwọn tó gun lẹ́sẹ̀, ibikíbi yòówù tọ́mọ fi yabirùn nínú ẹ̀yà ara, ọ̀fẹ́ làkànbí ọmọ Ìyálọ́jà ní kí wọ́n máa ṣe látọmọ 40 ọdún wá sílẹ̀ nípínlẹ̀ Èkó nígbà òun. Òun làjọ tó mójú tètò ìlera àgbáyé
tá à ń pè ní World Health Organization ṣe gbóríyìn fún Tinubu ọkọ Olúrẹ̀mí gbóhùn ní gómìnà tó gbégbá orókè nínú gbogbo gómìnà nígbà òun. ṣé bí gómìnà ní Bùkọ́lá Sàràkí náà tó darí ìpínlẹ̀ Kwara láì rí nǹkan tọ́ka sí pé tí mo ṣe fún yín lódìndí ọdún 8 nìyí, ẹni bá lórúkọ rẹ̀ nínú wọn kájọ bira wa léèrè. Orúkọ ọmọ nìjánu ọmọ, àìná ní orúkọ, àìsìbìkítà kórúkọ ó má bàjẹ́ ń làwọn ọ̀jẹ̀lú tá a dìbò yàn lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà lásìkò Jonathan pé kí wọ́n ronú bórílẹ̀-èdè wa ó ṣe ga tìlú ó sì máa tẹ̀síwájú ni wọ́n bá fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń palàpalàpà bí wọ́n ti ń fàjà fọ́ra wọn lórí bẹ́ẹ̀ ni wọ́n ń jàjàyà sọ́mọ́ra wọn lọ́rùn láì tijú pé gbogbo àgbáyé ló fà wọ́n ṣẹlẹ́yà nígbà òun. Orúkọ tó bá yẹ wọ́n ẹ jẹ́ ká jọ bira wa, ọ̀rọ̀ díẹ̀ ó tó fọlọ́gbọ́n ó tán lẹ́nu àmókù púpọ̀ níkùn tèmi. Bí wọ́n bá wá ń bi yín léèrè pé ta lẹni tó ti ń kọrin ewì sétí ẹ̀yìn ẹ wí fún wọn pé Captain Owolabi ni Okin Oloja láwùjọ ẹyẹ, ọ̀jọ̀gbọ́n akéwì tó ń pèdè àsìkò.